àǹtí mi ṣọlá pé èmi ò mà tiẹ̀ bá yín jà ọ̀rọ̀ tí yóò gbẹ́jọ́ wẹ́wẹ́ ká ṣáà máa dúpẹ́ lóòótọ́ mi tiẹ̀ bá yín jà bọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé do you remember there was a time ago tó kó àwọn fọ́tò àwọn èèyàn kan tó sọ pé òun kò lọ síbì kan wípé o ti kó gbogbo fọ́tò wọn lọ wípé ìyàbọ̀ o ọmọ ìyàbọ̀ Rakeem Festus o tún mú Juma gan o tún mú fọ́tò ẹ̀ síbẹ̀ olóòkó lọ síbì kan ẹ bá mi béèrè pé ó ti ń tó ọjọ́ mélòó sìn àbí oṣù mélòó tó ti kó fọ́tò yẹn lọ síbẹ̀ congratulations náà máa ń kí arábìnrin yẹn àtọmọ ẹ̀ bí ìyá ṣe ń gbẹ endorsement ni ọmọ gba endorsement bébí yẹn gan tún gba endorsement láwọn tó kó ṣé kí kúkú kó fọ́tò wa nínú ilé wa wá torí náà ń gbé bí a tó bá ti kó lọ bóyá wàhálà máa misinterpret ẹ̀ Ṣọlá pé torí mo fẹ́ understand ẹ̀ sìn bí a tó bá ti kó lọ àdúrà ó máa ń kó lọ sórí òkè ó lọ wá ń ṣàdúrà àbó òun kó lọ síbì kan àbí èèyàn tóun kó fún bóyá àdúrà lẹni yẹn ń ṣe fún because kò lè sọ pé ẹni yẹn ń sàṣẹ àwọn pípọ̀ wọ̀nyí káyé wọ́n dẹ̀ máa dáa báyìí kò possible bóyá tó bá ti kó dọ́dọ̀ ẹni yẹn bóyá ẹni yẹn mọ Ìyábọ̀ Òjó tẹ́lẹ̀ ó máa gbàdúrà ní sẹ́lọ̀ kẹ́ni yẹn máa ṣépè according to nǹkan tó fẹ́ lọ ṣe bóyá ẹni yẹn máa ṣe ń kúkú kó picture mọ̀lẹ́bí mi wá because if you look at it very well gbogbo àwọn èèyàn tó ń ṣépè fún lórí social media gbogbo wọn ló ń ṣe dáadáa ayé wọn tún dáa ju tiẹ̀ lọ gbogbo o ti gbé karahun wálé nìyí o gbé kinní kan wá lọ́la o gbẹ́bọ lọ́túnla kò sí nǹkan tó ti gbé ayé wọn ń da ayé wọn ń lójú wọ́n tó ẹgbẹ́ wọ́n tún ju ẹgbẹ́ lọ wọ́n gbẹ́gbẹ́ pé bọ̀ ìwọ tó ń kó lọ àbí irú ṣé kìí ṣe pé wọ́n ti lọ ṣe kinní yẹn lò fún ẹ báyìí with everything tó o ti ṣe Ṣọlá pé with everything tó o ti ṣe kó má tẹ̀lé sí pé ibì kan báyìí bó ṣe ń sà ló ń boomerang bó ṣe ń sà ló ń boomerang lé lórí. And I keep asking because mo fẹ́ mọ ibi tó o ti ń ṣe kíní ẹ̀ tó ti ń ṣòògùn yẹn because èmi come on mo fẹ́ mọ ibi tó o ti ń ṣe òògùn yẹn because òògùn ẹ̀ yìí ọmọ òògùn tó ń ṣe yìí gbogbo ayé ṣáà rí kì í ṣe pé gbogbo ayé ò rí pé but ṣèbóbìnrin tára ta gbogbo èèyàn gbá yẹn lórí Instagram tó gbé picture báwo ló ṣe máa ṣépè fọmọ àwọn ọmọ tó wọ̀n lépè ń jọ̀sí ṣebí ọmọ Fọlágan tún wà lára àwọn èèyàn tó wọ̀n lépè ọmọ nǹkan ló lọ sí China yẹn ni ẹran tíjọ́ tó gbé bẹ́ẹ̀ sáré tí wọ́n jáde tó bẹ́ẹ̀ sí wọ́n lépè lẹ́yìn kọ̀ọ̀kan ìkan náà ọmọ yẹn kọ́ ló lọ China yẹn pẹ̀lú yẹ láti gan ibo lórí àti very passport. Just think about it. Wọ́n ní mò ń wò kó dàbẹ̀ ni pé bí ẹ ká wá ganu sínsìn báyìí o Lizzy what will it cost for you to ṣépè for me wà ó lè sọ pé ò rí fídíò mi ò jọ wá ṣépè fún mi o what will it cost because think about it bó ṣe ń ṣépè fáwọn èèyàn ló ń da àdúrà náà rí ṣe Ìyábọ̀ gba hair endorsement ó gba kí náà tún ń pe endorsement eléyìí ọmọ ẹ̀ náà tún gba hair endorsement ó tún gba endorsement kan náà mo ti gbàgbé orúkọ ẹ̀ one big endorsement kan báyìí ó tún gba Buchi Miss àwọn gan tá wà bí báyìí gan wọn gbé Buchi Miss fún wa Lizzy wá ṣépè fún mi Lizzy jọ wá ṣépè ló àdàbí fún mi sórí èpè tó ṣẹ́ fún Ìyábọ̀ bá mi times tèmi by 1000 jọ wá ṣépè fún mi àwa táwọn bí gan àrí Buchi Ìyábọ̀ dé òun náà gbé Buchi fún. If you look at this pattern wàá rí pé who God has blessed no one can curse. Kò sí nǹkan Lizzy mú nǹkan wá tí Ìyábọ̀ dáwọ́lé tí ò ṣàṣeyẹ lọ mú wá kó dẹ̀ mú dọ́kúmẹ́ǹtì ẹ̀ wá ibi tó wà tó ti ń sunkún wọ́n wá bá ẹ ní estate ẹ̀ ó tún fi ẹ́ lẹ̀ ó wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ó tún fi ẹ́ lẹ̀ síbẹ̀ ó tún lọ sí higher place ìwọ́dẹ̀ rẹ̀ tipa garage ló ń kọ́lé sí
èlò náà talẹ̀ ní tipa garage. Ìwọ ló rò pé kò wà successful, ìwọ tó jẹ́ pé òun padà sẹ́yìn, ṣebí ìwọ tó bá yẹ pé yẹn ṣiṣẹ́, ìwọ ló yẹ kó lọ ra lé sí Banana Island. Ìwọ ló yẹ kó lọ ra lé sí Banana Island. Ìyábọ̀ ló yẹ kó ṣọmọ. Ṣé wọ́n ń gbé fúnra ni? Because I don't understand. This is called pàṣípàrọ̀. Àwọn tó sọ fún wọn ṣe pàṣípàrọ̀ ògo. This is nǹkan tó ń pè ní pàṣípàrọ̀. Èèyàn tó ní kókó mọ́lé ayé ẹ̀ ló yẹ kó lọ máa ra lé sí tipa garage. Kí ìwọ tó gánú ayé kó máa ra lé sí, ó bá ẹnu estate ẹ̀ yẹn, ó tún fi ẹ́lẹ̀ síbẹ̀ lọ. Ìgbà tí ìwọ tún máa ṣorí ibú, obi tó padà sí. Ọba small lo, ọba small lo. Ṣèbó yẹ kí ọba small ti pé bíi 2 sí 3 tó bá yẹ pé lóòótọ́. Wọ́n tẹ̀ sọ pé ọkàn tó wà báyìí, oúnjẹ náà ń tà ń bẹ̀, wọ́n gbégbá lọ́rùn oúnjẹ ń bẹ̀ ni. Pàtó ò ní nǹkan kan ṣe ń bẹ̀. Ṣèbó yẹ kó ti àwọn tí ò jókòó, ìwọ tó wo kíní, ìwọ tó ń jókòó lójoojúmọ́, wàá máa lo 9 hours, wàá máa lo 12 hours torí pé o fẹ́ ṣépè fún yàn kan, o ṣépè nínú gbogbo ṣó tó ṣe lójoojúmọ́, wàá ṣe more than 1000 èpè lójoojúmọ́. Tó bá yẹ pé bó ṣe sọ fún ẹ pé bó ṣe ń ṣépè yẹn ló ṣe máa lówó sí ni, ó yẹ kó o ti lówó ju Dangote náà. Bó ṣe ń ṣépè yẹn, nǹkan tó yẹ kó tọ́ sí ẹ, wọ́n ń gbà wọ́n gbé fún ara bí. Èpè wá ń jà ẹ́. Ta ló sọ gbogbo nǹkan nù sí? Ta ni ò níṣẹ́ lọ́wọ́ mọ́? Gbogbo ojú wa ni, àti dáyà o, àti góòdù o, àti aṣọ o. Aṣọ tí ẹ̀ ń kọ́, ṣèbí tẹ́lẹ̀ ló máa ń káṣọ kí aṣọ ò dáa. Ọ̀lọ́. Kó tiẹ̀ má aṣọ tó ń tà, Lizzy ó ta ṣọ́ọ̀tì tó ń dà sílẹ̀ nùdùmọ́ta. Ó tún ta ṣọ́ọ̀tì, aṣọ ẹ̀ dà. Ṣé mo pọ́ sókò orúkọ cream tó máa ń polówó? Ẹ wá ra jáàmù àgbákò cream. Gbogbo ẹ̀ kò polówó ẹ̀ mọ́. Góòdù tó máa ń polówó tó fẹ́ para ẹ̀ lórí ọ̀rọ̀ mọ́nímọ̀ kò tá mọ̀. Àwọn tó ń ṣépè fún àwọn yẹn máa rí mọ́nímọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta. Wọ́n máa sì lọ China, òun àti Àṣàbí ọlọ́ṣẹ. Wọ́n máa sì jọ lọ China tó tún fẹ́ lọ kó ọjà wálé. Tó sọ pé tó bá ti lè copy góòdù ohun o, owó góòdù yẹn máa já wálẹ̀. Mi ò understand ibi tí costume ti ń affect owó trading, international trading gold. Tó fẹ́ parẹ́ lórí kíní tí mọ́nímọ̀ ń ta, ó tún tà yẹn tì. Aṣọ tó ń kó kọ́ra láti ẹ̀rọ káyé pé lè sí ni, but ó tẹ̀ ṣe wàá lọ rà á ní gbàǹjo wàá lẹ stone mọ́. Wàá máa sọ pé ṣẹ́rí lè ijó tó ti bẹ̀rẹ̀ sí ń lu sales tó tún sọ pé tẹ bá ra àǹkárá 5, a máa fi pọ́ọ̀sì gèlè ìpele gbogbo ẹ̀ la máa fi sí àtúwáyíran gan lọ́fẹ̀ẹ́. Ibẹ̀ mo ti rò pé ní sùúrù o. Aṣọ 1 million ló ń tà ní 100,000 yẹn. Wàhálà ti wà. Ẹ mọ̀ pé báṣọ yẹn ṣe lọ nìyẹn. Tẹ bá notice kò sáṣọ mọ́, kò polówó aṣọ mọ́. Wọ́n sọ pé ẹ̀yin èèyàn mi àti dé ó ní o kíní kan ẹ mú nọ́mbà yìí. Ẹ pàríkẹ́, ẹ wo ilé ìṣòwò àbí òmu. Ọ̀sán kan òru kan kò máa polówó ẹ̀ mọ́. Ó dẹ̀ sọ pé ẹ̀ ń jà. Ọ̀sán kan òru kan. Wo jẹ́ sọ kíní kan fún ẹ. Kí àǹtí Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ kàn máa ṣiṣẹ́. Influencing lásán is enough. Influencing lásán is enough. Wọ́n máa jẹun tó máa fi kú ni lórí influencing. Pé wọ́n ti ẹ̀ ṣiṣẹ́, tábà sọ pé ìyá sì ń ṣiṣẹ́, ọmọ náà sì ń ta báàgì ẹ̀, wọ́n tún gba influencing, wọ́n tún Ọlọ́run, wọ́n tún ní owó. Ọkọ ọmọ náà tún ní owó, big artist ni. Just imagine. Lizzy, ó máa mú mi débi tó ti ń ṣọ̀pọ̀ yẹn. Ibi tó ti ń ṣe ẹjọ́ ẹ má sọ gbogbo má ṣe pé mọ́. Ẹ jẹ́ kó máa mo gbọ́ ẹ̀gbọ́n ọmọ ẹ tó sọ pé weapon tó lè fi jà nìyẹn. Weapon tiẹ̀ ti kọjú ìjà sí. Ẹ bá mọ̀. Nǹkan tó bá ní ló lè fi jà. Weapon tiẹ̀ ni weapon ẹ̀ yìí òun gangan ló kọjú ìjà sí.
wọ́n ṣe weapon tó máa bẹ́ ẹ jà fún ẹ wọ́n gbé weapon tó máa bẹ́ ẹ jà tó máa ba ayé ẹ jẹ́ wọ́n gbé lé ẹ lọ́wọ́ bó ṣe ń ṣe ìpè yẹn àṣà kò kúrò ní rúùfù inú ilé tó wà kò kúrò kó fọ́tò lọ ó ní ẹ wo fọ́tò wọn ó máa mú fọ́tò lóríṣiríṣi ó ṣépè ó ṣépè pé gbogbo àwọn tó ń gbọ́ Ìyábọ̀ gbogbo àwọn tó ń lísìn sí gbogbo àwọn tó láìkí ẹ gbogbo ẹ ló máa ṣe pé fún Ṣọlágbé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ nǹkan ẹyọkan ló dá mi lójú ilé ayé ò lè parẹ́ because you have a problem with somebody ìyẹn dàbí ó for sure ilé ayé ò lè dúró ilé ò ní stop láti má mọ̀ àbí láti má ṣù torí pé Lizzy ó ń ṣe kí ni torí pé ó bá Ìyábọ̀ jà life will go on with or without you kó o kú gbé lẹ́nìí ó kú gbé kò sí nǹkan tẹ́nibọ́dì máa ṣe tó bá parẹ́ tó fẹ̀kú tó rànjú wọ̀n tó rànjú tán tó ń gbọ̀n lọ́rùn ó kú gbé ayé máa continue in fact ọjọ́ tó bá kú báyìí a máa ya chicken ya turkey jẹ pé pẹ̀lẹ́ wo bí tó gbẹ̀yìn ayé ẹ̀ sí àwọn tó pàṣẹ tiẹ̀ tì tó jókòó lórí ọ̀rọ̀ ayé wọn àwọn yẹn ń tẹ̀síwájú ìwọ ń fìdí rẹmi Ṣọlá pé àwọn yẹn ń tẹ̀síwájú wọ́n ń gun òkè àtìyá àtọmọ àti ọmọ wọ́n ń gun òkè ayé ń fẹ́ wọn ayé ń yẹ wọn sí ìwọ tó wá sọ pé o fẹ́ jókòó lórí ọ̀rọ̀ ayé wọn ìwọ ló ń wálẹ̀ Ọlọ́run ìwọ ló ń wálẹ̀ just look at your life wo ilé ayé èmi tẹ̀ ń sọ lọ gba refund báwọn bàbá lábúlé yẹn ò tẹ̀ dárúkọ wọn mọ́ wọ́n ti gba ẹ lọ gba refund má mú nǹkan kan lọ àwọn yẹn kàn fi ẹ jẹun ni àwọn yẹn kàn ṣe kí ni wọ́n fi ẹ ń jẹun ni sórí rẹ́sípì ilé ayé simple débi pé kọ́kọ́ number one kọ́kọ́ fi rẹ lọ́kàn balẹ̀ mo máa sọ pé èèyàn tó bá gbẹ́ kòtò àti ìwọ àtẹ̀yàn tó gbẹ́ fún lẹ́jọ́ ń lọ fi rẹ lọ́kàn kò sóhun tuntun lábẹ́ ọ̀run lọ fi rẹ lọ́kàn balẹ̀ kò sáyé tó ń lé anybody ṣe ráyé tó ń léyàn mọ́ àbẹ́rájẹ̀ tó tún fò lóru mọ́ ọjọ́ ò lẹ́tí lálàákẹ́ rántí pé wọ́n fàdà lé yín lójú oorun àwọn fún yín ló ń jẹjẹ lójú oorun ayé gan ti bízì oníkálukú gan bízì mọye tó ń tepo ni oníkálukú bízì ayé gan bízì táàsọ pé wọ́n fẹ́ wá yọ ẹ́ lẹ́nu ìwọ ti tó láti yọra ẹ lẹ́nu you are enough nǹkan tó ń ṣe Ṣọlá pẹ́ ni you are enough to destroy yourself gbogbo nǹkan ló wọ́n gbogbo tó oníkálukú ń kígbe ayé ti náà ṣe 9 to 5 double shift bẹ́ẹ̀ ni ayé ti ń ṣe 9 to 5 double shift táyé ò bá ṣe double shift bill báwo ló ṣe fẹ́ ṣan bill kọ́ńtò ẹ̀ tó sọ pé wọ́n fẹ́ ṣe bí ayé tẹ́lẹ̀ lè máa sọ pé eléyìí fẹ́ bà tèmi jẹ́ eléyìí òun ló ń ṣe mí kò síṣẹ́ lọ́wọ́ wọn ayé rọrùn ṣe rí ayé tá a wà yìí ayé gan busy ayé gan busy because bills tó wà lọ́rùn ayé ò ráyè láti wá máa ṣe é kò possible ojoojúmọ́ ayé bills ni àsánlẹ̀ ni tó ṣùgbọ́n ti ń parí báyìí ẹ̀mí á tún ti máa gbọ̀n kiri okùn ẹ̀mí èèyàn àti fẹ́ẹ̀ já tó bá máa lo gbogbo owó sọlé tán táàkì tán gbogbo ẹ̀ kí ló fẹ́ kù kí ló mọ̀ ọ́ kù tọ́jẹ́ kan wá jókòó tó yẹ oorun àtòṣùpá àwọn gan busy 247 náà revolve ìwọ ó sọ̀rọ̀ ẹ̀ ó pàṣẹ tiẹ̀ tó jókòó ọ̀run á kún mi lọ́wọ́ máa finish èèyàn tó finish tọ́run ọ̀run ti wá kún ẹ lọ́wọ́ ń sìn ọ̀run gan busy mádúrà àlejò tọ́run gbà pàdé ni ọ̀run gan busy ọ̀rọ̀ àbàṣà wà ń bẹ ọ̀rọ̀ arkeli wà ń bẹ ọlọ́run gan busy mádúró èèyàn tó ń kú pàdé
táwọn sọ pé òun máa pàṣẹ ẹtì nǹkan tó ọ̀rọ̀ ẹ̀ ló wá ganú sí tó ganú. Wá jókòó sí ọ̀rọ̀ ilé ayé aláyé òun sọ lọ́wọ́ òun sọ lẹ́sẹ̀ òun sọ ọmọ ẹ̀ òun sọ lé don't get busy with your life. Ó rí bí gbogbo wọn ṣe fi ẹlẹ̀ tó kọjá lára ẹ̀ ìwọ ló lówó jù láàrin wọn tẹ́lẹ̀ o wọ́n ń sìn báyìí ìwọ ló wá tálákà jù láàrin wọn láàrin àwọn gúrùpù wọn yẹn. Nǹkan tó ní òní ibo ló ti fẹ́ rí ayé tẹ́lẹ̀ náà ṣèbí jàgùdà náà ni fàyàwọ́ náà ni nísìn ojú ti mọ́ ilẹ̀ ti mọ́ báyìí o ò lè fàyàwọ́ mọ́ o ò lè wọ́ké mọ́ kò wá sí nǹkan kan àwọn ló wá ń fi kànra ṣáà ló ba tiẹ̀ jẹ́ ni. Go and get busy with your life. Àtẹ́lẹwọ́ ẹni kò ń tọ́ níjẹ olórí burúkú tó gbélé ẹ lọ́wọ́ tó sọ pé kó máa jà lọ ibẹ̀ ni ire ẹ wà how far ṣebí babaláwo fẹ́ jẹun wọ́n ní máa jà lọ bìkan tó wà sọ pé kó má jà mọ́ of course kò sí nǹkan kan ò ní mú nǹkan kan wá mà ó yá máa jà lọ ibẹ̀ ló ti máa rí kọ́sítọ́mà how far tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ó yẹ kí bàbá yẹn ti rí pé ìjọba máa gbalẹ̀ tó ń ta owó máa wọgbó wá jókòó ń ṣe rádaràda òun kó fọ́tò kiri òun kó fọ́tò sórí nǹkan tẹ̀mí fẹ́ sọ kó fọ́tò yẹn Ọlọ́run that is it tó bá mọ̀ pé kí ní ohun ẹ̀ gbogbo oníṣègùn ilé ayé wọ́n ò lè ṣe é níbi tó dé Ìyábọ̀ is connected Ìyábọ̀ connection ni wọ́n mọ Ìyábọ̀ ti settle gbogbo wọn so wọ́n ò lè ìwọ gbọ̀run lọ kó lọ kó fọ́tò yẹn lọ sọ́run ibẹ̀ náà ti lè dẹ́ ẹ lóhùn ibẹ̀ náà ti lè dẹ́ ẹ lóhùn kó fọ́tò yẹn lọ ọ̀run gbogbo nǹkan tó kó gbogbo èpè tó ṣẹ́ gbogbo rádaràda tó fi ilé ayé ẹ̀ ṣe ìwọ ló sọ gbogbo nǹkan nu ó sọ kọ́nu o ò lọ́kọ o ò níṣẹ́ o ò ráyé o ò ṣe mú yangàn láwùjọ mi mọ nǹkan tó ṣe ẹ́ mi mọ tó bá jẹ́ pé èmi ní fámílì ẹ̀ máa dẹ̀ dùbúlẹ̀ báyìí wọ́n á sọ ọwọ́ ẹ̀ máa gbé lọ báràkì ni wọ́n á fi ẹ́ débi pé wọ́n á kọ́kọ́ yọ gbogbo eyín ẹnu ẹ̀yẹn náà ò ní lè sọ̀rọ̀ ṣùgbọ́n ó lẹ́nu sọ̀rọ̀ ni ẹnu tó lè fi ń rojọ́ iná ló fi ń kó bá rẹ̀ tó bá jẹ́ pé you are mute Ṣọlá pé tó bá jẹ́ pé you are mute tó ò lè sọ̀rọ̀ ayé ò ní ṣá málámálábá yìí ẹnu yìí náà ló fi ba ayé ara ẹ jẹ́ òun tajà nílé ajé òun ṣépè burúkú bẹ́ẹ̀ yẹn nínú ṣọ́ọ̀bù tó ti ń tajà ó mọ̀ pé ìpè ò dáa fọ́jà ni wọn ò sọ fún ẹ bẹ́ẹ̀ ni ta ló gbé fake kẹ̀kẹ́ nílé ẹ lọ́wọ́ náà ta ló gbé fake lé lọ́wọ́ tó bá tẹ̀ sọ fún ẹ ṣé wò lè lọ́pọ̀lọ́ kó mọ̀ pé wọn kì í ṣépè nílé ajé ni àwọn orí burúkú tó ń ṣàìdẹ mélòó ló ń tà kí náà ń tà ìgbà tó ní nǹkan kan láti lose of course they will support you pé kó máa ṣorí burúkú yẹn lọ now if they have anybody that tell you that it's enough because they realize that kéèyàn tó lè débi tó dé láyé iṣẹ́ ló máa ṣe wọn ò fẹ́ kó ṣubú gbogbo àwọn wèrè tó ń support ẹ̀ iye mẹ́sàn-án fún ẹ bá mi dúpẹ́ wọ́n fún mi lówó oorun ẹ bá mi dúpẹ́ wọ́n káṣọ àlòkù fún mi torí nǹkan tó máa jẹ ni ò jẹ́ kó gbádùn you think they love you that is not love that is kíkùn ṣáàtìkún of course they will never tell you the truth wọ́n ní kó máa jagun lọ ní because mọ̀ wọ́n wá ṣe ń jagun wọ́n máa fún wọn 2k wọ́n máa fún wọn 20k wọ́n máa jábọ́ sápò wọn tó bá sọ pé ò jagun mọ́ there is nothing wàá rí bó ṣe máa fò lọ. A lot of things you cannot understand. Ìwọ tó yẹ kí by now o mọ bí gbogbo àwọn endorsement tó ń gbà irú ìwọ ló yẹ kó máa rí bẹ́ẹ̀ gbogbo àwọn Ṣadé Ọkọ̀yà by this time tó yẹ kó bá yára ẹ jẹ́ ni àwọn level tó yẹ kó ti máa gbé ẹ̀yẹ kó máa sọ pé àwa máa sọ pé Jàǹpátá because she has already started the foundation wá ti mọ̀ pé ibo ló fẹ́ end sí tí ó bá ń ṣe òkèlókè ń bẹ́yẹn. Nǹkan tá a bá sọ ni pé of course ṣebí a ti rí from the beginning kì í ṣáà ṣe pé a rí from the beginning bó ṣe ń ṣe pé owó wà lọ́wọ́ àwọn people yẹn of course àwọn náà ló máa wà ń bẹ̀ owó ẹ̀ kò tẹ̀ ṣe kò ṣe nǹkan tó yẹ kó lè quantify lórí social media pé ọmọbìnrin yẹn ní ìbínú owó ló yẹ kó máa sọ ìwọ ló yẹ kó máa fi ṣe sample wọ́jọ́ tèmi
Ṣọlá pé ṣẹ́rí kì í ṣe pé kó máa gbàdúrà fọlọ́wọ́n bá pé ọlọ́run fún mi ní kinní tọ́lọ́run bá wá fún ẹ kó tún wọ́n máa gbàdúrà ó tún gbọ́dọ̀ fi sínú àdúrà pé tó bá tún fún mi má jẹ́ ń ṣì í lò another thing tún nìyẹn ó gbọ́dọ̀ tún gbàdúrà pé ìwọ náà tó bá fún mi kinní fún mi ní ẹ̀mí tí mi ní fi ṣì í lò fún mi ní sùúrù tí mi ní má jẹ́ fi ẹnu má jẹ́ kí n fi ṣì nǹkan tó bá fún mi wo adúrú ọjọ́ tó sọ pé wo àtìyẹ́ tẹ́ ló ń fẹsẹ̀ tẹ́ ló ń faṣọ tẹ́ ẹ̀ ṣọmọ ọ̀dọ́ lọ́kà wo bí tẹ́ ẹ̀ ń sùn ọlọ́run tó wá gbógo fọlẹ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó fi ìwà rádaràda ó tún fi gbà ṣubú lọ́wọ́ ìwọ ló mọ̀.